máa mọ̀ọ́mọ̀ rápálá títí wọnú ọ̀rọ̀ yẹn tẹ́ máa wá gbèrú tẹ́ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ẹ máa wá ní ẹ wá bọ́ta ẹ wá ní káwọn èèyàn máa dáwó fún yín ẹ jọ mo. ṣùgbọ́n ọ̀kárò entertainment kì í báyìí gbogbo kan ni wá. Alájà Jókòtadé àti ẹ̀yin olólùfẹ́ wa Alájà àti kí Lizzy n káàbọ̀ padà sí orí channel wa Pillow Space TV channel níbi tá a ti mú gist wá fún yín ní ọlọ́kan Alájà Jókòtadé Madam Abebi àwọn tí bá wo gbogbo ọ̀rọ̀ yẹn lọ tí mo wò bọ̀ tó ń jà rìnrìn láàrin èmi ò rí ibi tí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí o Jókòtadé nípa ọ̀rọ̀ Dorkas tó ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ tábàlẹ̀ tí ń gbọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa share kẹ́ bá wa comment ẹ ṣeun. èmi ò tí ì rí bì kankan nínú show Lizzy níbi tó ti ta sí yín mi ò rí bó tiẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ tẹ́tí ń jókòó ọ̀rọ̀ yẹn bọ̀ tẹ́tí ń jù bọ̀ ó ṣe bẹ́ẹ̀ ń pòun ò rí ṣùgbọ́n kó ṣe pé torí àti dá padà ní ìṣòro tó wà ní ọ̀rọ̀ ní Lizzy o kíní kan á máa ní títiri ló ń tiri kì í ṣe pé kò lọ́rọ̀ tó lè fi dá yín lóhùn ṣùgbọ́n ó fi ara balẹ̀ ṣẹ́mọ̀ ìgbà mi máa ń wà ẹ́ tí àwọn èèyàn bá mọ̀ tọ́mọ̀ ní o fẹ́ ṣe nǹkan tí o tó ṣe bákan fún yín ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó ṣe é kó kún dáadáa tó jẹ́ wípé kò ní síbi tán máa lè gbé gbà tó bá ṣẹlẹ̀ kò ní sí pé mi ò dẹ̀ wá mí ní ẹ̀bẹ̀ yẹn o nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ dẹ̀kọ́ mo ṣe rò ó mi ò dẹ̀ wá mọ̀ bẹ́ẹ̀ o ó ti jẹ́ kó ṣe é tó ti kún dáadáa òun ni the long rope tí Lizzy fún yín ó fún yín táìmù gan o ó tọrọ ní ká má sàn òun ẹ̀yin náà wá mọ̀ ẹ wá ń wá ọ̀nà ẹ wá ń rapálá ẹ ṣáà ń rapálá títí tẹ ṣáà fẹ́ fi rapálá wọnú ọ̀rọ̀ yìí kò dẹ̀ síbi tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó fi kàn yín kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyàtọ̀ wà nínú kí èèyàn máa ṣàlàyé ọ̀rọ̀ àti kéèyàn mọ̀ máa sọ̀rọ̀ sí èèyàn kẹ́ni yẹn máa rò ó nírò pé ẹni yìí ṣé mo burú ni ṣé mo sọ̀rọ̀ sẹ́ni yìí rí àmì ìbúrí ẹ máa ṣì wá yẹn tẹ máa wù nìyẹn ẹ wù ní ìwù pé ẹni yẹn ó máa yẹ ẹni yẹn lẹ́nu wípé kí lòun fi ṣe yín torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò síbi tó ti gbé kan yìí ó ti pẹ́ tẹ́ ti fẹ́ rápálá wọnú ọ̀rọ̀ yìí bó ṣe bẹ́ẹ̀ ń pòun ò rí yín lójú ara yín ẹ máa ní àbí kò gẹ̀ẹ́tì mẹ́sẹ̀gì yín ni àbí kò gẹ̀ẹ́tì ẹ̀ ni àbí kò ó gẹ̀ẹ́tì ẹ̀ ó fẹ́ kẹ́ ṣe kó kún dáadáa ẹ wá ṣe tán ẹ wá ṣe ó wá kún ẹ wá àfìgbà tẹ́ wẹ̀ sí lọ́wọ́ tẹ́ bá wo gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí yín lórí social media yìí ẹ lọ Àbújá lénìí ẹ lọ lọ́dọ̀ ọlọ́pàá lọ́la ẹ sùn prison lọ́la ẹ sùn prison lénìí ẹ ṣe kinní kan wọ́n nà yín kiri ẹ̀yin náà rò gbogbo ẹ̀ ṣé ọ̀rọ̀ yín ni ṣé gbogbo nǹkan tí ẹ fojú rí láti jọjọ ẹ lọ prison lénìí ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá lọ́la ẹ lọ Àbújá lọ́tọ̀ ṣé ọ̀rọ̀ yín tó jẹ́ pé ọ̀rọ̀ ti yín gangan ni àbí ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ẹ máa mọ̀ tẹ́ máa rápálá lọ sínú ẹ̀ ẹ máa fi ara yín máa wé àwọn ìlòmíì tó jẹ́ pé tọ́rọ̀ bá délẹ̀ wọ́n ní ẹni tó máa sá lọ bá ẹ máa fara yín wé àwọn tó jẹ́ pé tọ́rọ̀ bá délẹ̀ wọ́n dúró tán wọ́n máa dá ṣe é ṣùgbọ́n ẹ̀yin nígbà tẹ́ bá rápálá sínú ọ̀rọ̀ tí ò kàn yín tó bá wá di nǹkan mọ́ yín lọ́wọ́ ẹ máa wá ní káwọn èèyàn máa dáwó fún yín mo kàn fẹ́ bí yín ni ṣe lérò wípé àwọn tó ń fún yín lówó látijọ́ yìí nígbà yẹn ṣàrò bí wọ́n ṣì wà mọ́ ṣàrò bọ́ ṣì wà mọ́ ni ṣàrò pé àwọn yẹn náà ṣì rẹ́dì láti máa ní àwọn ṣì máa dárú owó yẹn lọ ni gbogbo wọn púpọ̀ nínú wọn wọ́n ti ń fèsì cross wọn báyìí nísìnyí o
ẹ tún ti rápálá wọnú ọ̀rọ̀ Lizzy báyìí torí mo rí nǹkan kan tẹ́ kọ gbogbo nǹkan tẹ́ kọ yẹn ń sìn tó bá ní kẹ́ mẹ́rin jáde ń sìn ẹ lè má tún rẹ́rìí mú jáde tó bá tún délẹ̀ ń sìn tọrọ ìjọba tún dé ń sìn ẹ tún máa ní káwọn èèyàn máa wá dáwó fún yín ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ lọ́rọ̀ tí ò kan yín tẹ́ bá tiẹ̀ ní fẹ́ dá sí ẹ kàn yànnàná a sì ń gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ni ẹ̀yin máa mọ̀ọ́mọ̀ rápálá títí wọnú ọ̀rọ̀ yẹn tẹ́ máa wá gbèrú tẹ́ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ẹ máa wá ní ẹ wá bọ́ta ẹ wá ní káwọn èèyàn máa dáwó fún yín ẹ jọ̀ọ́ mo fẹ́ ẹ má jẹ́ káwọn èèyàn máa tì yín gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àgbàlagbà nìyín àwọn ọmọ yín ń sìn mo rí ṣòyìn kan tẹ́ ṣe tẹ́ ní bẹ́ ṣe wáyé o tọ́rọ̀ bá tún débẹ̀ ibikíbi tó bá já sí ni kódà tó bá já sí kinní kan ẹ ti rẹ́dì láti lọ bẹ̀ ẹ ti rẹ́dì láti ṣe kinní kan àwọn ọmọ yín ọmọ orí gbóbìnrin làwọn ọmọ yín tí àwọn boyfriend àwọn ọmọ yín àbí ọkọ àwọn ọmọ yín bá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ yín wípé kí ló gbé ìyá yín débi tó wà yẹn wọ́n wá ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ló gbé ìyá àwọn débi tó wà lénìí torí ẹ ti bí ìgbà tó yẹ pé ẹ ti gba kámú ipe ibi tọ́rọ̀ bá já sí kó já sí bó já báyìí ni ẹ̀yin rẹ́dì láti lọ fèsì ẹ tẹ́ bá lọ fèsì ẹ ti ẹ̀rọ táwọn ọmọ yín táwọn boyfriend wọn àbọ́kọ wọn tọ́ba wá ń béèrè pé ìyá yín níbi tó wà yẹn kí ló gbé débẹ̀ àwọn ọmọ yá máa wá ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ló gbé ìyá àwọn débi tó wà yẹn ṣó pa àwọn ọmọ yín lé àbí bó pẹ́ bóyá àwọn ọmọ yá ṣàlọ́lé ọkọ irú iyì wo lẹ lérò pé ẹ ń rà fáwọn ọmọ yín tó bá délé ọkọ irú iyì wo ni lẹ ń rà fáwọn ọmọ yín tó bá délé ọkọ ẹ tún ti rápálá wọnú ilé yìí nísìn ṣé ti ríbi tí ọ̀rọ̀ yẹn wá bó ṣe ń lọ ṣé ń gbádùn ẹ̀ ṣó ń dùn mọ́ yín bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí torí mo lérò pé mo fi pé ẹ̀yin rò ní rò pé àtẹ̀yìn bá ti jáde báyìí ẹ̀yin là ó yẹ ṣe rí ẹ gbìyànjú láti máa wo irúfẹ́ tí tẹ́yìn èèyàn yìí ẹ̀yin èèyàn tẹ́ máa ń búyàn lórí social media tẹ́ ẹ bá gbìyànjú láti máa farabalẹ̀ máa wo irúfẹ́ táwọn èèyàn ti ẹ̀kọ́ sí yín bóyá ẹ máa rọra máa ṣe bóyá ẹ máa rọra máa ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn fúnra ara yín náà lẹ máa dáràn torí ẹ̀rí tán ti ní kẹ́ mú wá ń sìn tẹ́ ẹ bá tún rẹ́rìí mú wá ń sìn tó ẹ̀yin náà kúkú ti mọ̀ ẹ kúkú ti mọ̀ àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá dé náà kó dojú dé o bó bá dé ẹ̀wọ̀n kẹ wá fún mi kẹ ní mo bú yín èmi tó bá nínú ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jọ mú èbú tó kò sí kò kàn mí.